Orúkọ tèmi ni Saliu Gbọ́lágadé tí wọ́n ń pè ní Ẹbẹdí. Wọ́n tún máa ń pè mí ní Ògbólúkẹ́. Mo jẹ́ ìkan ní ara ọmọ ẹgbẹ́ Golden Movie Ambassador tí Ambassador Saheed Balogun jẹ́ president tiwa. So mo wà bíbá ilé ní láti wá bá ẹ̀gbọ́n wa Ambassador Saheed Balogun kó fíìmù wọn tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe tán pè ní online jáde lénìí. So ló jẹ́ kémi náà wà ní ibi tí mo wà ilé ní báyìí. And Saheed Balogun láti gbà tèmi tí wọ́n mọ̀ wọ́n is a very nice person. Ẹni tí kò kí máa ń dìyàn sínú tó máa ń sọ bí èèyàn bá ṣe rí lọ́kùn ẹ̀ ni. In fact tí ò bá lè sọ fún ẹ ó máa lé èèyàn kan tó mọ̀ pé ó súnmọ́ ẹ tí a sọ fún wípé so mọ̀ pé bẹ́bẹ́ sẹ̀ mí sá. So ìwọ wà á lè lọ sọ fún bẹ́bẹ́ pé Saheed Balogun má sọ pé ó ṣẹ̀hùn so wọ́n á lè parí ìjà yẹn. Ẹni tí kò kí ń dìyàn sínú ni Saheed Balogun. And so láti ìgbà tí ọdẹ ti wà ní industry yìí ti pẹ́ kò sẹ́nibọ̀dì tí ó mọ̀ yìí pé ó máa always wà níwájú. Ẹ má bínú láti sọ bẹ́ẹ̀. Nígbà tí Saheed Balogun ló ṣe one cast ṣe two cast nígbà kó tẹ̀ tó di pé fíìmù ti so everybody Ambassador Saheed Balogun is a very nice person. So kò jù bẹ́ẹ̀ lọ kí ló kù. Kí ni ọ̀tẹ̀ àwọn olólùfẹ́ yín retí látọ̀dọ̀ tẹ̀yìn náà? Lọ́dọ̀ àwọn tí ó jẹ́ olólùfẹ́ mi kí wọ́n máa retí fíìmù tuntun táwa náà fẹ́ kó jáde bí ọ̀gá wa ṣe ń kó eléyìí náà jáde tá a pàkólé rẹ̀ ní Olólà. So ọkàn tí mo lè sọ nípa film industry nowadays is àwọn àgbàlagbà ní amọ̀nà èsì ò mọ̀nà mọ́ bó bá ṣe ń lọ ká máa tẹ̀lé. So téèyàn bá ní wípé àgbọ̀nrín èsì lò wọ́n mọ̀ jẹ lọ́bẹ̀ irú wọn mọ̀ dẹni àná ni. Ẹyẹ kálukú tó bá ti wà ní industry lẹ́nìí kọ́kàn máa wò pé báwo ló ṣe ń lọ kó máa tẹ̀lé. Nígbà tí title wọn pe title film ní online tabadẹ̀ wo bí 10 years back kò sí ohun tó ń jẹ́ online. So meaning pé ayé ń yí táyé bá ń yí ká máa bá ayé yí tígbà bá ń yí ká máa bá gbà lò. Ẹni tó bá kọ̀ tí ọba gbà yírú wọn ní dẹni àná. Ọlọ́run ọba gangan ló bá àgbà òun ní yí àkókò òun ní ṣe bó ṣe wù. So Ọlọ́run á jẹ́ ká máa bá gbà mọ́ àní dẹni àná. Gba kí ni ọwọ́ ẹ̀ máa mú. Ẹ sún sẹ́yìn. Tani. Lemon Friday. Good afternoon. How you doing? Thank you. Yeah. Let me take it. Somebody join the radio. Join the move closer. You want me to take it? That's fine. Okay. Yeah. Thank you. My phone. Where is his phone? Sorry. And if you come here now on 8 now. That's not look at yourself, it's pretty. So it was constant. You can put on I do have fun. Too much. Let me come in front of your lamp. Thanks for watching this video.
Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.